jẹ́ kálá àtakùn kó máa rànwọ́ ẹ̀ gangan ọba tó jẹ́ kí kankan kó máa jóni bíi tamẹ́ntì yé. Ọba tó dá ẹ̀rà alẹ̀ bíi bàbèṣùá. Ìṣẹ̀dánú afẹ́fẹ́ ò níye torí ilẹ̀ go lóǹkà. Adúpẹ́ lọ́wọ́ ọkùnrin, adúpẹ́ lọ́wọ́ obìnrin, adúpẹ́ lọ́wọ́ ọmọdé, adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà, adúpẹ́ lọ́wọ́ oyún inú, adúpẹ́ lọ́wọ́ àṣẹ ẹ̀dí. Adúpẹ́ lọ́wọ́ ẹni tó rí wa tó bú wa níjọ́ náà lọ́hùn-ún, tó bú wa láláì níkan ṣe. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tì wá. Nítorí olórí burúkú la ṣe dó lórí ire. Bí ọba sẹ́rú ànímọye ọba. Bí ọba sáwọn tó ń bu ìkún yẹn, ànímọye ẹni tí ń yẹpẹrẹ èèyàn. Àwọn tó ń yẹpẹrẹ èèyàn náà ńkọ́. Ẹ súnlọ. Èyí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kò sóhun tó le tí ò ní dẹ̀rọ̀. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n lù wá lọ́gọ̀ ẹnu. Adúpẹ́ lọ́wọ́ tara alé, adúpẹ́ lọ́wọ́ tara oko, adúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí. Tí wọ́n ní ohun tí májà ń jà fún yìí, ó yàtọ̀. Wọ́n sọ pé ìjọ kan wà tó lóyè Sunday Igboho tí wọ́n ní casualty àbí wọ́n dàmí ọlọ́pàá légbodò àbí wọ́n dàmí civil defense légbodò. Gbogbo ohun tí wọ́n ṣe rọ́wọ́ ni. Rally awareness lólóyè májà sọ́lá ṣe kó tó di pé ogun dé. Ogun tí ò rí bí iyán, ogun tí ò rí bí ẹ̀kọ́, ogun tí ò dàbí kájàmọ́ làwọn ọbẹ̀ gbẹ̀gìrì. Ogun tí ó dàbí kámọ títán kásùfẹ́ ìdákọ́ńkọ́, ogun tí ó dàbí kásù tóbìnrin ẹni ká máa han. Ẹni bá nírú aṣọ òní gbàdúrà káṣọ yà. Bí wọ́n bá ń sọ̀tún olóyè májà sọ́lá nílẹ̀ yìí, nílẹ̀ Yorùbá yìí, lórílẹ̀-èdè yìí, ayé ó kéwé bò wípé májà akọni ni. Ó dúró nígbà tọ́mọ Yorùbá tí wọ́n nílò rẹ̀. Tolúlọpẹ́ Arótilé, àìmọye ẹ̀mí ló sọnù. Kí ni májà sọ́lá ṣe tí wọ́n fi tì mọ́lé ẹja dòbíra wà? Ṣó pa wọ́n lọ́mọ ni? Ṣó jówó gbé ni? Ṣó gba kọ́ńtrátì ni? Ṣó yíyan níbọn pa ni? Kò sẹ́ni tó lè dáhùn kóhun tó ṣe gangan àfi wípé ìjẹ́ àwọn ọmọ Yorùbá wípé ẹja kò lóko ẹrú, ká pagbára pọ̀, ká pàmọ̀ pọ̀, ká pèrò pọ̀ láti tún orírun wa ṣe. Orí èsúrò wa ti pàdídà yín lájá. Gbogbo tó yẹ káwọn bàbá wa, ọba wa mójútó, ipò ní gbogbo wọn tún jà sákàkiri. Àmọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ọpẹ́ mi pàtàkì yóò mọ lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí. Olóyè Ládọjà, Adéwọ̀lú, iná gorí ilé fẹjú kẹ́kẹ́kẹ́, ọkùnrin bùlà bí iná jò láàrò. Mo kí ọmọ ìyá mi kàbí sanra, ẹkú àdúrótì. Láti Ẹ̀gbá ọmọ Iléṣà bí ọmọ agbòǹgbò àkàlà, ọmọ àfìpàkọ́ ayẹ́ràn gbolẹ̀ ṣúkẹ́ṣúkẹ́. Gbogbo àwọn tí wọ́n ń pè mí tí mi ò ráyè gbé aago wọn ẹ má bínú. Mo ṣẹ̀ṣẹ̀ jí láìpẹ́ yìí ni. Nítorí kí n tó sùn ó tó bí aago 3 orí ìrìn la wà. Tó bá wọkọ̀ yìí dáadáa inú ilọ́ọ̀sì mo wà. Orí ìrìn la wà láti jẹta. Àmọ́ àwọn èèyàn mọ̀ wòye pé táwọn ò bá ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi kò tí ì fi ìdí òdodo múlẹ̀. Àti bí aago kan sáàná ni mi ò bá ti ṣe ṣùgbọ́n ọ̀nà ló pọ̀ ní ọ̀jọ́kùnrin ọlọ́mú. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó dúró tì wá. Ẹjá máa dúpẹ́ ẹni tádé bá yẹ ni ẹjá fadé fún, èèyàn tó bá yẹ nípò ni ẹjá fipò náà lọ. Bàbá wa Adéwọ̀lú wọ́n rántí ìpìlẹ̀. Lọ́jọ́ tí ayé bèrè pé bo làwọn ó bàjá, olóyè májà sọ́lá dúró tàwọn. Tá a bá gbàgbé láyé bàbá wọn Básanjọ́, àtàdédìbú àti bàbá wa Ládọjà. Olóyè májà sọ́lá dúró lákòókò náà. Àṣé rere ló pé ìkà ò pé. Bógun bá jẹ lọ ọgbà á jẹbọ. Aláwọn ọba títí ń bẹ lórí ìtẹ́ látijọ́ yìí. A lè láwọn náà gbìyànjú. Akí wọn o. Àmọ́ pàtàkì jùlọ a máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Adéwọ̀lú Ládọjà wípé lábẹ́ bó tilẹ̀ wù kó rí èṣù tá a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sàn jágẹ́lì tá à ń gbúrò rẹ̀ lọ. Tinubu bó bá ṣe pọ́ọ̀rẹ́ lèmi àti ẹ lóòótọ́ ọmọ mi lọ́mọ eléyìí. Ìpa tá a pọmọ ọ̀gbẹ̀rì kò yẹ ká pọmọ àwọ bẹ́ẹ̀ ẹ sọ kókó tí Sunday ṣe. Atrocity wo ló commit? Olóyè Sunday Igboho doesn't have any criminal record or commit any atrocity. Àmọ́ wọ́n pa agbára pọ̀, wọ́n pèrò pọ̀, wọ́n pàmọ̀ pọ̀ láti dalé ọlá rú. Gbogbo ẹni tó ní olóyè májà sọ́lá kò ní dé, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni òde bá lè. Orí Màlàmídà lónìí tó declare gbogbo ohun tó declare. Kò sí gbogbo ohun tó bá ṣe láyé. Àlọ́ lọ, àbọ̀ bọ̀. Gbogbo mo tó báyìí mo lágbára lónìí. Ìgbà díẹ̀ ni.
afẹ́fẹ́ lágbára afẹ́fẹ́ nípò kò síbi tí ò lè fẹ́ dé ọmọ tí wọ́n lójú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò lòpọ̀ tiẹ̀ bódòlá àṣesílẹ̀ sì làbọ̀ wá bá ohun gbogbo tá a bá ṣe ní ọ̀padà wá dìtàn. bí wọ́n bá máa sọ̀tàn Tinubu ọmọ lọ́dọ̀ idẹ wọ́n mọ lóhun ló fún olóyè Sunday Igboho ń pardon. bí wọ́n sì bá máa pìtàn bàbá Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n ní lára àwọn ọba tí wọ́n síwájú ni wípé ọmọ mi lélẹ́yìí ẹ gbọ́wọ́ kò lórí ẹ̀. ló fi jẹ́ pé ọ̀tọ̀ lágbára ọ̀tọ̀ nípò ọ̀tọ̀ lówó òun lọ̀rọ̀ tó ń lọ lóde òní dáyàn tiẹ̀ mọ̀ dá tiẹ̀ mọ̀ orí bàbá Ládọjà dáyàn tiẹ̀ mọ̀ ó mọ̀ pé ọmọ mi lélẹ́yìí ó dá tiẹ̀ mọ̀ wípé ọmọ mi lélẹ́yìí mélòó náà àwọn ọba wa ló dá tiẹ̀ mọ̀ kàkà bẹ́ẹ̀ wọ́n pagbára pọ̀ pamọ́pọ̀ láti ta ọmọ wọn síta ni. bẹ́ẹ̀ ló bí bá rí olóyè Májàsọ́lá tó ń sọ̀rọ̀ ohun tó jó àgbàlagbà rí tó fi jì sínú bójú ọmọdé bá rí yóò fọ́. ohun tó ṣe olóyè Májàsọ́lá lódidi ọdún 4 gbáko. ó wà dìbò afẹ́rẹ́gbọ̀n wa lẹ́yìn káyọ̀ láàrin 1 hour káyọ̀ 2 hours káyọ̀ lọ́sẹ̀ kan kó tún dẹ̀yìn oṣù méjì. ó wá di làrí bí ọ̀rọ̀ bàtà. Májàsọ́lá wá di àjàlá travel. ó wá di ilé ọ̀gbá ọ̀nà ògbá. àmọ́ bí ogun bá jẹ́ ní tí ọba ti mẹ́mí èèyàn lọ èèyàn padà borí lọ́jọ́ kan afárá àdánwò lèèyàn ń gbà débi gíga gbogbo ayé ẹ mọ bá mi kí Adéwọ̀lú Ládọjà ọmọ àfòtọ́rò sóhun ẹbọ ọmọ agbọ́n sásá ogun mọ́sà ọmọ agbọ́n yàyàmọ́yà Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ bèrè kí o tó wọ̀ níbi olè gbé ń jàre oníhun ọmọ Lágẹ̀lú dákúnjẹ́ kógun ọ̀rọ̀ ra sí mi wọ́n ti ní togun là á kò Ìbàdàn. bàbá mi Adéwọ̀lú ẹ̀yin lọ́ máa rọ́pọ́tọ́ mọ́pìnrin àti pọ́ta sílẹ̀ kógun tó dé. Adéwọ̀lú ìran bàbá yìí ni wọ́n bẹ̀ pé kó má jagun mọ́ títún bá ní léwọ́ ogun Ìbàdàn ọmọ àjòrò sùn. Adéwọ̀lú ẹ̀yin lọ́mọ olóògbìmọ̀ lè sọ bọ́lọ́yọ̀ kéèyàn ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn. òjò níran bàbá yín rómi wẹ̀lẹ́ arólú owó olóògbé ara ògbójò sọ́bọ́lọ́yọ̀ ké ọmọ kéèyàn ọ̀jọ́ tó ya kí wọ́n má ṣe gbé yín fún ọ̀yà. ọmọ àgùntàn yín ọ̀jọ́ tó ṣà kí wọ́n má ṣe gbé wọn fún ọ̀sàláwẹ̀. lálẹ́nu ìgbà kan tó ṣẹlẹ̀ sólóyè Májàsọ́lá yìí ọ̀rẹ́ dọ̀tá. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́. ẹ jẹ́ a yan ọfà káyin òǹtàfà káyin ojú tó sí ọfà dọ́dọ̀ ẹranko ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn aya rere. ohun tó ṣẹlẹ̀ sẹ́lòmí ò tó báyìí tí ìyàwó fi kọ̀ ọ́ lẹ̀ tí wọ́n rí ìyàwó mọ̀. béèyàn bá wà ní ìṣòro ìyẹ́ tó bá yẹ kéèyàn fi fò tó bá rẹ́ dànù ìrònú àmọ́ tètè pààyàn. ẹ bá mi kí aya ẹ bá mi kí rọ́pò ẹ bá mi kí tó yọ̀ sí. àwọn ìyá yìí wọn ò ní fọwọ́ wọn gbọ́mọ sí. wọ́n dúró lọ́pọ̀lọpọ̀ láwọn ọ̀rọ̀ míì tí ò ṣe é sọ́ta. wọ́n á sọra wọn sínú àwẹ̀ bíríbírí. lórí wípé baálé mi ọkọ mi ẹlòmíì wọn máa sọ̀rọ̀ wọ́nranwọ̀nran. olóyè Májàsọ́lá kò ní gbàgbọ́ nú Ọlọ́run. ìyàwó rẹ̀ kan wà nú àwọn ìyàwó yìí ní dárúkọ ọdọọdún ní máa ń pò yí mọ́kà. ọdọọdún ní máa ń pò yí mọ́kà lẹ́yìn yẹn olóyè Májàsọ́lá máa rẹ́yàn mẹ́ta lọ mọ́kà. àwa nìkan nú àwọn ìyàwó yìí mo lè pè òun ní SU from one mountain to mountain ni kò é ṣàṣọgbọ́nú o. àdúrà ni ọmọ mi rántí ọjọ́ tá à ń ṣòkú girama mo wá ní mọ́mì kínní mọ́ mi ní ìyá kejì lọ́wọ́ ń dá mi lóhùn pé bàrà sínú mọ́ mi lágbájá inú àwẹ̀ náà wà láti jẹta mo ní kí ló dé wọ́n ṣe mo mọ̀ pé ìyá àdúrà làwọn. They fought a lot of hidden walls. ẹni tí ìyàwó rẹ̀ ti ń sùn sí lẹ́gbẹ̀ẹ́ tí ọmọ fọwọ́ paníkùn tó wá di ìlàrí bí ọ̀rọ̀ bàtà. ẹni táwọn ọmọ ti ń rí pé dádì good morning sir ló wá di ọ̀rọ̀ orí fóònù lódidi ọdún 4. àwọn tó súnmọ́ olóyè Májàsọ́lá ara wọn tó padà lẹ́sìn ògbèjì. àwọn tá a gbójú okùn yóò jẹ́ ní àgbà.
ọ̀pọ̀lọpọ̀ ẹni a ní ó kíni lójú ata ni wọ́n fi sẹ́nu ìrẹ́ ni a ní ó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní méjì àmọ́ ń sọ̀rọ̀ wo kò sí ọ rí bọ́ bá ṣe ọ sọ jù bẹ́ẹ̀ lọ. ṣe bí Málàmí ló wà dánwò láti bí oṣù mélòó yìí òun ló mọ ibi tí ẹ̀mí ẹ̀ pin sí ká tó wá ní odidi onílé ọlọ́nà lódidi àìmọye ọdún kò lè sùn kò lè wo àìmọye ọ̀rọ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́ mélòó la fẹ́ kà nínú iye adépèlé èèyàn wọn olúwa gbogbo àwa tá à ń gbọ́rọ̀ mi àtèmi náà ọlọ́run má jẹ́ a rí ṣòro láì tí ì kú inú ilé rẹ yóò sì máa wu kókó. mo délé olóyè májàsọ́lá kan ó sì ti wu kókó. mo wá wò báyìí pé ṣé torí òsínlé mo wá wò pé ẹni tí ò tí ì kúre o Marcus ọmọ Balógun ọmọ ọ̀pọ̀lọpọ̀lọ ọmọ ìyá àdúrà ẹkú àdúrótì gbogbo àwọn ọba ládéládé lóyè mo kí wọn o ẹ jẹ́ ń kí bàbá wa Ọ̀jájá Onírìṣà ikú tí pọmọ jẹ tí ìyá ò gbọdọ̀ gbin àràmọkà tí búṣojú tẹrùn Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ mọ́lẹ̀ ilé ìmọ̀ràn tó dúmọ́ tí mọ́ wá nílé ọmọ aṣòrókò ọmọ abárájọ owó rẹ mọ́ aṣòrókò lójú ọba tí jẹ́ ṣòrókò àwọn náà sapá àbúntẹ́ni onífẹ̀ẹ́ àgùrẹ́ ọmọọba tó nílẹ̀ gẹ̀ẹ́sì omi ọmọọba tó ní sẹ́sẹ́ fún sọ̀bọ̀rọ̀ bonílà nínú jẹ́ ọmọ aṣòrókò bàbá mi Ọ̀jájá ọmọ ajíbówó tí pẹlòmíràn lọ́lẹ̀ adúpẹ́ o ọpẹ́ láwọn máa dá adúpẹ́ o kíkì mi ọmọ lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí ọba Francis Olúgbọ́n torílé gbọ́n bàbá yìí wọ́n gbìyànjú nítọ̀rọ̀ ní ti káràmásìkí ní ti mọ̀ràn ní ti ní ẹsẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú pé àtúnrìn báyìí àtọ̀ báyìí èèyàn ni wọ́n ní gbogbo ọ̀nà kan náà kábíyèsí ọba wa Francis adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ kánìkése làṣẹ ọba apẹ́ lẹ́nu nínú ọba tí orí ọlá lò lẹ́wà ẹ ò ní jayé wá sẹ́yìn orí wọn ò ní máa gbé yín dìgbàdìgbà kiri gbogbo ìgbà tẹ́ ẹ bá lò lórí oyè ẹ ò ní fàìsàn lò ó kíkì mi ọmọ lọ sọ́dọ̀ kábíyèsí kí lórúkọ kábíyèsí Èkó ni wọ́n wà màá rántí orúkọ wọn gbogbo kábíyèsí lákì pátápátá kíkì mi ó sì máa lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba lọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ tá a ṣàbẹ̀wò sí lókè Ògùn ní Bàràpá tí wọ́n tẹ́wọ́ gbà wá lálejò gbogbo yín pátá lákì a ò lólódì níbi kankan kíkì wọ́n máa lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin àfáà alẹ́ ulamahu warasatul anbiya àwọn ṣùlùkọ Ọlọ́run àwọn tí wọ́n rí Májàsọ́lá gẹ́gẹ́ bí wípé ọ̀tá àwọn ni nítorí a rí ọ̀pọ̀lọpọ̀ àfáà ó ti torí ọ̀rọ̀ Yorùbá nation ó sọ Májàsọ́lá di ọ̀tá ẹ̀ ẹlẹ́bọ ni àfáà ń kú onígbàgbọ́ rọ̀run ta ló mẹni tí ó wọná ta ló mẹni tí náà torí rẹ̀ jò gèrègèrè ọ̀run nìkan ló mẹni tí ó là ohun tó mọ̀ ni wípé oṣooṣù ni wọ́n máa ń sa Kùránì mẹ́ta nínú ilé olóyè Májàsọ́lá ló béèrè kó tó di pórí báyìí ó láwọn àfáà tí wọ́n máa wá ń ṣe àdúrà ọba tẹ́jú oṣó ẹ ṣoríire ọba yẹn náà mo fẹ́ rántí ẹlòmí ò mọ̀ akànmọ́ sọ̀rọ̀ ẹlòmí ò kàn máa náwó ọ̀rọ̀ àmọ́ mo jáde akàtó yẹ pé never you argue with stupid people they will use their own adequate brain to drag you down to the mud má bá òpònú or senseless people don't help them to argue or interact with fools èyìnbó ní foolishness is not an insult
It determines your level of understandings and morals that determines who owns the seat of stupidity. Ẹni tí ò gbọ́ Yorùbá tó mi, tí ò ní ìrírí tó mi, tí ò gbé èbó tó mi, yóò wá sọ̀rọ̀ lórí Facebook kí wọ́n mọ fún ní èsì. Orí ẹni bá níbi tó ń lọ, bí wọ́n bá tẹ bàtà rẹ mọ́lẹ̀ bọ́ bàtà ọmọ fẹsẹ̀ rẹ lọ. I don't have time. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ chase cloud. Ọba orílẹ̀ kéńtà. Ẹ ṣe ẹ máa rán mi létí ọba orílẹ̀ kéńtà. Very bold, giant, outspoken. Ṣẹ́rí ohun mo fi sọ pé ẹ máa rán mi létí. Ilé rántí. Mistake tí mo ṣe ni pé ó yẹ kí n ti draft àwọn orúkọ yẹn sínú ìwé. But ẹnu wọn bá time tí mo ní báyìí tí mi ò bá ṣe, mo tún lè mọ́ra yìí. Ẹ lè fi èmi wé. Ẹni tó fẹ́ máa ṣe program láti máa fi gba monetization, ẹ lè fi wé mi tí mi ò monetize mi ṣe tèmi ni. And I have a lot of things I'm doing as well. Ẹ̀bùn Ọlọ́run ni presentation, ó ní kíkọ tèmi. Bonus ni. Òun kọ́ ni mo fi ṣe capital source of income sáyé mi. So, kò jẹ́ kí n ráyè. Lẹ́yìn mọ́ okay, Mr. Wisdom ṣe program. Mi ò dẹ̀ kí n bá wọ́n dá sọ̀rọ̀ tí ọ̀bá kàn mí. Yorùbá ní ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú, ọmọ ó jẹ ayé ó jẹ bí ó béèrè. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba orílẹ̀ kéńtà. A dúpẹ́ o. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo agitators pátá. Àtàwọn tá a jọ bẹ̀rẹ̀. Àtàwọn tó dáyè kan tí wọ́n gbogbo yín pátá mo kí. Gbogbo wọn tó bá ti fọjọ́ kan sọ̀rọ̀ Májàsọ́lá tó yìn rí. Gbogbo yín pátá ni mo kí. Orí bá àbá gbàgbé ọ̀rọ̀ àná. A ò ní rẹ́ni ká àbá ṣeré. Ọ̀gbọ́. Ká àbá gbàgbé ọ̀rọ̀ àná. A ò ní rẹ́ni ká àbá ṣeré. Olóyè Májàsọ́lá náà ṣàṣẹ kábíyèsí Ọ̀jájá. Wọ́n sì dáríjì. Gbogbo wa ẹja jọ kájọ sowọ́pọ̀. Bórí ìrùwọ̀ ò ṣe nídìí tán. Orí ọpẹ́ ńlá láwọn máa dá lọ́dọ̀ bàbá wa Abdul Rasheed ìrìnpẹ̀ ní Rashidi. Bàbá wa Abdul Rasheed Adéwọ̀lú Ládọjà. A former senator, a former governor, Ọba Ṣómólú, bẹ́ẹ̀ ni bàbá àgbàlagbà sọ́sọ́ra báyìí yá. Bẹ́ẹ̀ ni ẹ ṣé Prince Gabriel, ẹ ṣé bẹ́ẹ̀ ni bàbá yẹn náà very very versatile. Mo kí bàbá mi Ọlátúndé Saidi, ẹ ṣé tẹ́ rán mi létí, ẹ méjì ẹ ṣé. Bàbá Ṣómólú yẹn mú mọ̀ wọ́n dáadáa. Yeah, thank you very much. Ẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ láàlè rántí dárúkọ. Mo kí brother mi kan Sami Japan. Àwọn náà dúró lọ́pọ̀lọpọ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí mi ò lè dárúkọ. Ọlọ́wọ̀ ọ̀fọ̀wọ̀ akáwọn náà o. Torí wọ́n tẹ́wọ́ gbà wá. Ẹ já mọ́ kí wá ní sọ̀rí nílùú kọ̀ọ̀kan. A kí wá nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ kú àdúrótì. A kí wá nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ kú akínṣe. A kí wá nípínlẹ̀ Èkìtì. A dúpẹ́ o. Ẹ jẹ́ a kí wá nípínlẹ̀ Ògùn. A dúpẹ́. Ẹ jẹ́ a kí wá lákùrẹ́ olóyè mẹ́kùn. Oǹdó gbogbo yín pátá la kí. A lọ lódì níbi kankan. Èèyàn tí ò dúpẹ́ mẹ́fà. Ó láǹfààní ó ti gbégi dínà ìgbèjì. A ó mọ̀ dúpẹ́ o. Olóyè Májàsọ́lá ní dúpẹ́ o. Pàtàkì jùlọ wọ́n ní báwọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Rashidi Adéwọ̀lú Ládọjà. Èyí tí ẹ mọ̀ bí chairman Ọ̀yọ́ Council of Obas ní Ọ̀yọ́ State. Gbogbo ipò tó bá wà láyé. Bó ló ṣe lù. Ìgbà wo ni wọ́n débẹ̀? Ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe. Wọ́n fi àná wọ́n fi tún òní ṣe. Àná làwọn àti Tinubu wọ́n fi tún òní ṣe. Àná làwọn àti olóyè Májàsọ́lá wọ́n fi tún òní ṣe. A dúpẹ́ o. Ọpẹ́ láwọn máa dá. Ọpẹ́ láwọn máa dá. Orí gbogbo wa pátá a ò ní rógun orele kò délé. A ò ní rógun oroko kò dóko. A ò ní rógun ótoko òròkò dóko òrókòtò. Àlùbọ́ ò ní wọṣẹ́ wa. Gbèsè kò ní lé wa kúrò lórílẹ̀-èdè yìí.
a sì fi àkókò yìí kí gbogbo àwọn tí ẹ̀mí wọn lọ bẹ̀rẹ̀ látòrí Alhaji Fatai iwájú tí wọ́n dojúkọ kó má ṣòro ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ tó fi dórí Àdògán akáwọn náà Elédùmarè kó bá wa rọ àwọn ẹbí wọn lójú bẹ́ẹ̀ kòkòrò Ọlọ́run bá wa tẹ gbogbo wọn sáfẹ́fẹ́ rere Akínsàyídì ọmọ bọ̀tá náà gbogbo èyí tó bá kù díẹ̀ káàtó Ọlọ́run kó yááfì gbogbo wa kó dáríjì gbogbo wa má fi kú yọ̀yàn ọ̀run má sunkún mọ́ gbogbo wa là ń bọ̀ gbogbo wa pátá mi ò lólódì níbi kankan wọ́n ní ká kí wọn lẹ́kọ̀ọ́ ká kí wọn nílọrin Àfọ̀njá ọmọ Ẹlẹ́dùdù yọ̀ a kí gbogbo wa pátá porogodo orí ọ̀rọ̀ tó lóye mẹ́ta sọ́lá ń sọ orí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ mo wà ní ọ̀dọ̀ lọ́ọ̀yà mi ní ìjẹta ọkùnrin kan wá wọlé civil defence ni so òun àti lọ́ọ̀yà ẹ̀ wá jọ sọ̀rọ̀ but èmi ò ń fi etí sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n yẹ wá ń sọ̀rọ̀ yẹn lọ́ọ̀yà wá ní Mr. Wisdom gbọ́ ọ̀kan tó ń sọ ni mo ní mi ò fetí sí àṣẹ civil defence yìí wọ́n tẹ̀lé àwọn ọmọ kan lọ síbì kan bí wọ́n ṣe kidnap wọn nìyẹn o láti January 2nd yes January 2nd wọ́n ẹ̀ṣẹ̀ fi wọ́n lẹ̀ last week ni wọ́n ní 27 million lọ́gbà lọ́wọ́ àwọn mo ní òun ló wá sọ fún mi pé mo ní ṣé wọn mọ uniform man ó ní ọ̀rọ̀ uniform man lélẹ́yìí ó láwọn gan ni first target táwọn kidnapper fẹ́ pa mo ní ó ti wá di mọ̀kànmọ́kàn lóye nǹkan ọlọ́pàá civil defence ó níbi tí wọ́n kó àwọn sí ó ní òyì oòrùn làwọn fi ń rídìí pé aago 12 làwọn máa wà ilẹ̀ ti fẹ́ ṣú ibi ẹsẹ̀ báyìí kí ni chain tí wọ́n fi so wọ́n ó wà ń bẹ̀ ibi ọwọ́ ẹ̀ bá ó lẹ́yìn báyìí ni wọ́n sọ àwọn sí ó ní ìgbà tó yá òun wò pé ọwọ́ òun ò function mọ́ ó lẹ́jọ́ òun float mo ní mo ní ó wá sọ̀rọ̀ kan ó ní ìgbà tó fà wọ́n lẹ̀ wọ́n gbàbọn lọ́wọ́ àwọn ó ní ṣùgbọ́n àwọn sì lọ report sí Ogun State pé kọ́lọ́hún jọ pé ọ̀nà méjì ló lè já sí nínú káwọn ṣẹ̀wọ̀n tàbí kí wọ́n dismiss àwọn mo ní kí ló dé ó nítorí ìjọba ṣẹ́rìṣì pé kí ìbọn tí wọ́n kó fáwọn kó padà wálé ju káwọn wálé lọ ọ̀rọ̀ yẹn wá fọwọ́ kàn mí lẹ́bi pé ṣé wọn mọ̀ pé wọ́n kidnap mi náà ọ̀rọ̀ òfin ò rí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ń bá wọn yanjú ẹ̀ mọ́ fún àkókò yìí ké sáwọn ọ̀gá ọlọ́pàá tí wọ́n bá wà ní ìgbọ́nu ọ̀rọ̀ yìí ẹ bá wa tamper kìnnìkan with justice ẹ dákun ìmọ̀rí o ìhùn gánjọ́ yẹn mo bá make àwọn calls kankan ó wá fẹ́ gba nọ́mbà mi lè mi ò fún nọ́mbà mo tó bá ti fẹ́ rí mi kó pe lọ́ọ̀yà yẹn máa sọ fún mi ò gùn èèyàn tó ń pè mí gan ti pọ̀ jù kí n tún mọ save nọ́mbà yẹn kan lọ so gbogbo wa pátá laki lólódìbì kankan ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe aṣọ tí mo wọ̀ ibo tí mo wọ̀ bí size 14 yẹn kò sí size 14 méjèèjì tó wà size 12 ni méjèèjì size 12 tó túmọ̀ sí pé the same size èyí tó tún wà nínú ilé yẹn pẹ̀lú tí mo wọ̀ yìí the same size so èyí tẹ bá dìde ẹ̀ mo wọ̀ bí size 12 and 14 ló máa ṣẹ́kù tẹ́lẹ̀ ìgbà tó wọ́n ti kó size 12 wọ́n ti kó size 14 tọ̀ size 12 ni fún lọ́yìn ọ̀dà fún mi ẹ wá bá mi rà o size 12 ni gbogbo àwọn eléyìí o eléyìí báyìí sí yìí lẹ́yìn tẹ̀ is 53 lẹ́yìn tẹ̀ eléyìí go tún gùn tó ìtí mo wọ̀ yóò gùn dáadáa ń tẹ̀ so lẹ́yìn tẹ̀ eléyìí sí 53 bust 42 hips 44 so eléyìí báyìí sí yìí the length is 55 56 bí mo ṣe wò because ó balẹ̀ dáadáa fún mi 55 or 56 lélẹ̀ tí mo wọ̀ yìí then hips ẹ̀ yìí ó máa wà ní 46 because I'm using 46 so bust yìí á wà ní ẹ má jẹ sọ torí àwọn ọkùnrin kọ́ máa láwọn ọmọ sáìsì bó àlè dìkè ẹ wá ra aṣọ ẹ̀yin bóbì ibi tẹ́ bá ti rí báyìí ẹ ti mọ
size bọ́ọ̀sì yìí tẹ́ bá dẹ̀ mọ̀ tẹ́ bá ti pè mí ẹ sọ size tẹ́ bá fẹ́ máa jẹ́ kẹ́ mọ̀ tó bá yẹ pé eléyìí ló máa size yìí àbí yẹn so ìpolówó ọjà ló wà fún ẹ ń pò lọ pẹ̀lú gèlè yẹn and this aṣọ is multicolor mo tẹ̀ dáwọn gèlè lóríṣiríṣi mo ní gèlè tomato red tó lọ pẹ̀lú ẹ̀ mo ní gèlè pink tó lọ pẹ̀lú ẹ̀ mo ní gèlè blue tó lọ pẹ̀lú ẹ̀ mo ní green mo ní yellow mo ní black gbogbo kọ́lọ̀ ara yìí ni mo ní gèlè tó lọ tó máa ṣe kọ́lọ̀ yìí yes mo ní fìlà tó máa ṣe àwọn tó kàpù báyìí lóríṣiríṣi tẹ́ bá dẹ̀ like design yìí mo tún láwọn another design lóríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí sórí aago ẹ wá ra jà ẹ wá ra African food ẹ wá ra gbogbo àwọn wíìgì lóríṣiríṣi ẹ wá ra àwọn expression lóríṣiríṣi ẹ wá ra àgbo diabetes ẹ wo bó tuntun ṣe ń jẹ́ kí n bá sọ̀rọ̀ one by one let's go tuntun yẹn bad gan ọ̀la báyìí máa wọ glove sọ́wọ́ rẹ̀ èmi àti glove lájọ́ bọ̀ stọ̀ ìlọ́la lágbára Ọlọ́run ṣe bá ṣe délé báyìí wá ti kó sínú báàgì rẹ̀ tuntun yẹn pọ̀ yíta òwò ìbẹ̀rẹ̀ nílùú ẹ̀ máa jókòó sí látàárọ̀ dálẹ́ kẹwàá yé mi lóde ìgbà mi báyìí máa ń wò títí báyìí pé ara mi kọ̀ kiri báyà lọ gbómi gbígbóná báyà máa mú ara ò gbọ́dọ̀ kọ́ ò yá máa ṣe kiri máa ṣe fàájì ni wàrà táǹtà o gbogbo oúnjẹ ìlú wa ó wà ìlú bó gẹ̀dẹ̀ tó gbáàsì ó wà ìlú bó ṣu nìkan ni kò sí mọ́ lẹ́yìn ẹ̀ báyìí gbogbo tó kù ó wà lágbára Ọlọ́run táwọn ọjà táwọn retí máa dé báyìí gbogbo ẹ̀ la máa tún ní padà títí tó rice ọ̀fadà tọ́jà yẹn bá ti dé àwọn ọjà lóríṣiríṣi ló tiẹ̀ ń bọ̀ lọ́nà títí dórí àwọn relaxer tẹ́ máa fi ṣe ẹ bá ti jẹ́ já ayé sí ẹ bá ti jẹ́ já ayé sí so tó bá ti dé bàbá sọ fún àwọn ọjà tá bá tuntun ti dé a máa lọ́jà lóríṣiríṣi lágbára Ọlọ́run ṣe wá patronize lójú òní tí àwọn ọmọ yóò ní dológun àná ìfẹ́ ọ̀tá kò ní ṣe lórí ayé yín lórúkọ Jésù ibi tẹ́ wá tí mówó náà àgbàdo ò ní wọ ọbẹ̀ ẹ wá ní fi àkísà lò gbà ẹ máa yọ bí ọjọ́ ẹ máa dọ̀nẹ̀ ẹ máa yọ bí ọjọ́ ẹ máa dọ̀nẹ̀ lágbára Ọlọ́run so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gan òtútù yẹn pọ̀ ọ̀pọ̀ aṣọ méjì mo wọ̀ sísàlẹ̀ o méjì ẹ̀rí báyìí méjì mo wọ̀ sísàlẹ̀ o adẹ̀ ṣe máa tún gbọ́ jákẹ́ẹ̀tì tí bá ti bọ́ ìta fi polówó yìí sí Ọlọ́run ṣàánú.